ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ wàn fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́. nípa oògùn ìfọ́rí ẹni tí ìfọ́rí bá yọ lẹ́nu ó dájú kò sì mọ̀ pé Ọlọ́run dájú bẹ́ẹ̀ lọ kí láwọn òrìta ó fi ṣe oògùn yìí lẹ́nu tí ń bá ń fọ pé èrí náà ń fọ èrí náà ò sílẹ̀ wọ́n ṣe gbogbo kan kò sílẹ̀ àwọn lọ wá orí ẹyẹ ẹ̀dúgbò àwọn lọ wá eré ẹyẹ ẹ̀dúgbò ẹyọ kan àwọn wá odidi atari ẹyọ kan àwọn dò tí a bá ti dò tán ká lọ tí a bá ti lọ tán ká fi jágbẹ́rẹ́ ẹyọ kan sí àárín orí ó dá mi lójú pé pẹ̀lú òwúrọ̀ lọ́lọ́ eré náà ló fi olúwa rẹ̀. ẹ bá mi fún bàbá mi ní àtẹ́wọ́ Dr. Tamao Ibrahim ẹ jẹ́ pọ̀ yín lọ́wọ́ ẹ yọ̀ọ̀dọ̀ ẹlẹ́yà mi gbogbo ẹ tó bá sà yọ̀wọ̀ jẹ́ fún wọn bàdà bí èmi bá sà yọ̀ jẹ́ fún bàdà Ghana bá sà yọ̀ jẹ́ fún bàdà Nàìjíríà bá sà yọ̀ jẹ́ fún ẹ yọ̀ọ̀dá tinútinú. bàbá ẹ ní dà ẹ mọ̀ kí a ní gbogbo ẹ tó bá mọ̀ nǹkan láyé tí ò gbé sínú ọpọlọ tó fi kú ohun tí àwọn kan ṣe lánàá tí wàhálà dé nìyẹn àwọn rí àwọn oògùn tó jẹ́ bí dábìtì jọ dàbí aláràmọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan torí pé àwọn kan gbé lọ wọn ò kọ́lẹ̀ ọpẹ́ fáwọn tí ò gbé lọ tí wọ́n tún jẹ́ kí irú ẹ̀rọ ṣẹ́kù o ẹ̀yin táwọn rí ẹ̀yin táwọn bàbá yín ò gbé lọ tó sì jẹ́ pé wọ́n mọ ẹgbẹ́ aládá yẹn títí àyè táyé ò fi parẹ́ òun ni o bàbá mo kí yín rẹ̀ sí ní parẹ́ láéláé ní tí ìjẹ́kẹ́ ìwọ̀n parẹ́ ló ayé ní ọ̀tẹ́ ìyàbá mọ̀ tó bá fi tọ́ ọmọ nìkejì wà láì kò ní parẹ́ táwọn ọmọ tó fi sáyé ò bá rántí ṣàdúrà fún iṣẹ́ ọmọ rẹ̀ máa ṣàdúrà fún ní kú láéláé ayọ̀dá ìjà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hallelujah. Ìbáṣẹ ojúbà àwọn ilé ojúbà àgbàlagbà. Ìbáṣẹ ojúbà àwọn ìyá ojúbà àwọn bàtà. Ìbáṣẹ ojúbà àwọn tọkọkọ jẹwé ojúbà àwọn tọkọkọ wà kù. Ìbáṣẹ ojúbà gbogbo àwọn àgbàlagbà tó wà ní kalẹ̀. Mo wá kí àwọn aṣíwájú wa mo kí ẹni kálukú gbogbo wa. Ìbáṣẹ ọlọ́wọ́ ẹni kálukú. Tó èmi ní Àjàdó sílẹ̀ èyí tí gbogbo ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ làbà tí wọ́n sọ ní ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ ìṣẹ̀ṣẹ̀ làbà wọn olùwà. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ti gbogbo ẹgbẹ́ ìwà fún fẹ́ ká fún ìlú ní oúnjẹ ẹ̀mí lórí ẹ̀. Àwọn iṣẹ́ tàbí fún nísìnyí àfúnṣẹ́ bí obìnrin bá kò bá lè fún ṣú ọ̀bá tí yóò lọ ló bá lọ títí ò bá lè kún ṣù. Monopause lè ṣe ìdádúró oṣù ìdádúró kan oṣù obìnrin tí ọdún ò tí ì lọ lórí ẹ̀. Irú obìnrin báyìí ẹ dákọ̀ ẹ bá wá èpo igi àyún ẹ bá wá pa èpo igi àyún ṣáàtú pa èpo igi àyún ẹ bá wá káwọn ikú lálà ẹ kó sísàlẹ̀ èpo náà ẹ kó èpo náà lọ ẹ kú omi lásán sílẹ̀ ẹ sì kó jìnnà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ń bí gáàsì méjì àbí mẹ́ta oṣù náà tí kò wá máa kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ láṣẹ Ọlọ́run. Ẹgbẹ́ tí ìjọ Dr. Suleiman èmi ní ìbéèrè
ọjọ́ orí wo lobìnrin yóò tó kí nǹkan oṣù tí ó fi wọ menopause tí òfin ní ṣe nǹkan oṣù mọ́ ọjọ́ orí wo ní nǹkan oṣù obìnrin fi lè dúró táàbù ẹgbẹ́ kò tí ì tó àkókò tó yẹ kó dúró tó fi dúró láti lè náwó interview yìí sí. ẹ ṣe mú wọn ẹ̀yà bẹ̀rẹ̀ náà àwọn bàbá láyé àtijọ́ bẹ́ẹ̀ ni lókèrè bá ní ọgọ́rin ọdún láyé àtijọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n lóde òní obìnrin bá ní kàrẹ́ńtà tí nǹkan oṣù rẹ̀ bá dúró kò tí ì ṣì gbọ́ lóde òní pẹ̀lú àwọn kẹ́lẹ́ jẹkújẹ tí à ń jẹ 40 tàrántì ogójì ọdún lóde òní. àmọ́ obìnrin tá a bá rí tó wà ní nǹkan ọgbọ̀n ọdún àbí ogún ọdún àti ogún ọdún àtàdún márùn bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan oṣù bá dúró tẹ́gbẹ́ pé ló obìnrin bẹ́ẹ̀ kò tí ì yẹ kí nǹkan oṣù ẹ̀ dúró ní agogo bẹ́ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ ni àlèṣe nǹkan bẹ́ẹ̀ ẹ ṣe wò. ẹ bá mi fún Dr. Suleiman Àjàdó ní àtẹwọ́ tó rinlẹ̀ bí ọ̀wà òjò bàbá ẹ̀ ní kú láíláí nígbà ìṣe lẹ́nu ẹgbìyànjú kẹ́ máa ṣe ó lérè wàláì òtítọ́ lérè ojú òní ti ń sà Dr. Suleiman ẹ káàbọ̀. ìsàwọ̀ lọ sílé kò ṣòro màmá ẹni kó ń gbàdé ẹni kó ń gbòǹgbò láti kàn ǹjẹ́ nítorí wọn ní kí n dára wájú ọmọ akíṣọlá òbí tiẹ̀ àgbà àríwá ní kí n yèrò ẹ̀yìn sílẹ̀ ẹnu báyìí náà bẹ̀rẹ̀ bí ìtàṣọ ṣe ìyáwó ẹ̀ka àbọ̀sá àríwá Dr. Mrs. orúkọ Akíọ̀sí Àdùkẹ́. Dr. Mrs. Akíọ̀sí Àdùkẹ́ ọmọ ẹ̀ka àbọ̀. Kàjá ẹni ìjókòó jẹ. Abájọ́ ìjókòó yẹn, mo máa pàtó ṣe àtàbí fún ọkùnrin ọ̀sìn. Ló bá ti ṣe abáṣọ fún ló bá ti fún àgbáyé ọjẹ àgbáyé ló bá jẹ àgbáyé gbogbo ní ọmọ ìgbòho. Àwọn mú eré náà abẹ́rẹ́ aṣọ ọ̀dì fún mi ọ̀dì gbọ́n aṣèkò fún mi abẹ́rẹ́ pọ́sókè níbọ̀. Bí ìyàwó náà bí bá ń falẹ̀ gbóná òògùn títí ìran náà wọ́n ti ṣẹ̀ṣẹ̀ pé iṣẹ́ rẹ̀. Ìjọ náà bá ṣẹ̀ṣẹ̀ pé jágbèrò ọmọ ọmọdé wọn bá lọ níbi tó wọn lè jára ìwọ̀n ọ̀gbọ̀n pásítọ̀ ní ọdún ọkọ̀ ìyànà. Ibi mo ti lọ́rọ̀ lórí. Kí màmá mi ló lọ tó bá tiẹ̀ wá bí ètò bí yẹn fẹ́ẹ̀sì ní kí wọ́n já ní tí wọ́n fi kọ́. Tó bá tún wò ó bí ọdún méjì mẹ́ta tí kinní yóò tó wá 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 ṣé yóò tó ṣe ní àbí kò lè ṣẹlẹ̀ mọ́. Èmi náà kọ́ lè ṣẹlẹ̀ gbà tí ṣẹ́gun náà fi ṣàlàyé. Ọ̀nà ti ṣí náà wọ́n tó ṣe ṣe. Ẹ bá fún màmá wa látẹ̀wọ́. Àtẹ̀wọ́ màmá ìṣúná ìwọ̀. Ẹ̀fún màmá ní àtẹ̀wọ́. Ìdí bẹ́ẹ̀ fún màmá látẹ̀wọ́ ṣé kí n ṣàlàyé. Màmá ẹ̀ ní kú láíláí. Àṣẹ. Sábà lè yò ní kú láíláí kí ṣe pé kò ní kú. Àmọ́ iṣẹ́ tẹ́ ẹ ṣe lè ò lè kú. Bẹ́ẹ̀ni. Ṣé àwọn ẹgbẹ́ tẹ́ ẹ sọ lọ́sàn-án yìí? Wọ́n ń kalẹ̀. Ọlọ́run ló mọ iye àgbáyé tí kìíní yóò dùn. Pẹ̀lú ìgbọ̀n náà. Ọlọ́run ló mọ iye èèyàn tó ti dáná. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó. Títí ò ti di sáà. Lórí tẹ́ ẹ kú jáde wẹ́rẹ́ yìí. Oore kan tí ẹ kò ṣe fún mi ni pé àwọn kan gbọ́ Yorùbá mọ̀mọ́. Bẹ́ẹ̀ni. Àmọ́ ogunlọ́gọ̀ ni ò ní gbọ́ Yorùbá mọ̀mọ́. Mo nílò ẹni tí ó bá mi tú ìbí bàbá náà bí wọ́n ṣe sọ yẹn tí wọ́n ṣe ní Yorùbá tí wọ́n bá yé wa ẹ̀dá ẹ bá fún ọmọ aládẹ̀wọ́lẹ̀ tó ẹ̀mí yóò kù ẹ̀ẹ́dùn ló yẹ pé ọlá àjọ kò sọ́nà. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ìdí tí mo fi ní ká pàtẹ́wọ́ fún màmá ni wípé lónìí abiyamọ ò ṣe bẹ́ẹ̀ sí mọ́ abiyagba ló wà. Tẹ́ ẹ bá yíya 50 years 60 years kò mọ àgbo bàtí òbò rẹ̀. Gbogbo àwọn ọmọ wọn tí ẹ lákọ̀wé ní ìsìn wọ́n ti sáré di tewétegbò. Tí ẹ bá ní kí wọ́n fẹ́ lòmí ìlágbóba ìrẹ́ ẹ bá fọmọ mi lágbo ọmọ kú mọ́ wọn lọ́wọ́. Ní tí òkú kan tó yẹ kó fọmọ ibà pọ́njú ó pa ọmọ mọ́ wọn lọ́wọ́ ibà rẹ̀ ó pa ọmọ mọ́ wọn lọ́wọ́ táífọ́ọ̀dù ọmọ tó ṣe wípé ọjọ́ orí ẹ̀ bàbá ọmọ 32 years táífọ́ọ̀dù ló ní wà láì bá tí wọ́n lè gbé lọ́sùtù dọ́tọ̀ ẹni ká kọ́kọ́
wọ́n dẹ̀ ẹgbẹ̀rún mẹ́jọ lẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí ọ̀rọ̀ tó dá wàhálà lẹ̀ tó Èkó náà ti gbé wá wọ́n wá gbé lọ sọ́sìtù wọ́n gba àpò mẹ́jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ omi sí lára ọmọ 32 years wọ́n fọ omi sí lára òní ọjọ́ márùn-ún kò sí ìyípadà ìrọ̀lú mọ́lẹ̀ àṣẹ ìgbà yẹn ti gbé fún ọmọ yìí wọ́n lẹ́ ìjọ keje ló jáde láyé ní ọ̀sìtù ṣé tó bá tọ́jú ẹ̀yin bàbá yìí ẹ̀yin màmá yìí lẹ́ẹ̀ bá gbé wá ìbọn pa iná dùn lọ́dọ̀ yìí ewé oko lọ́dọ̀ yìí àtẹ̀jú ní bẹ́ẹ̀ lé wọ́n yọ fún wọ́n á pàdé ẹ̀yin náà wo fídíò ó fi nǹkan ṣe rẹ̀ o ìwọ́n tó ń wò mí alákọ̀wé ìwé tẹ́ ẹ ṣe yìí tẹ́ ẹ sábà wọ̀ ìyá yìí bẹ́ẹ̀ bá tẹ̀ sí ní tẹ́ ẹ múra báyìí àjẹ́ ni yìí àjẹ́ ni ẹ̀ ẹ má lọ̀dà àwọn ìyá yìí o ẹ má lọ̀dà àwọn ìyá yìí o mo sì ṣe bẹ́ẹ̀. ìyá kẹsì ìsàlẹ̀ òwúrò ní nǹkan sì ń bàjẹ́ wọlé lọ́wọ́ ẹ bá fún mọ̀mọ́ láti wọlé ẹ̀kọ́ sí àwọn ẹni bí wọ́n ẹ̀mí yóò kú o ẹ ṣe mọ̀mọ́ ẹ lọ jókòó. ọ̀ya báyìí ló kún àlàyé màmá ṣe fún ẹ bá ṣàlàyé fún gbogbo ayé. ẹ̀wù kalẹ̀ òwúrọ̀ ó ṣe gba àgbàlagbà wà ní kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé màmá wa ṣe wọ́n ní nípa èyí tí oyún bá pàdé àdéhà fún wọ́n ní pé a lọ wá ewé jókòjẹ́ àti àǹgbà pípọ́n báwo ni a ṣe fẹ́ ṣe àgbààgbà pípọ́n ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà pípọ́n ìdúpọ́n tó pọ́n. bẹ́ẹ̀ni wọ́n ní a mú ewé jókòjẹ́ yìí a wò mọ́ àgbààgbà pípọ́n yìí dáadáa a wà fi sí ìsàlẹ̀ òkú a wà bu omi sí a sì ní omi ọba tí ẹni náà lè mú dábàá ti ṣe tó bá jiná a wà sọ̀kalẹ̀ yóò tutù tó bá tutù ẹni náà wá jẹ àgbààgbà yìí tó bá ti jẹ àgbààgbà yóò wá mu omi náà lè lórí lẹ́yìn èyí yóò wá àkísà kan yóò fi so àgbààgbà náà àti ewé náà papọ̀ èèwọ̀ àgbààgbà yẹn pẹ̀lú ewé jókòjẹ́ yóò wé mára wọn tó bá ti mú ewé jókòjẹ́ má àgbààgbà yìí dáadáa yóò wá fi àkísà yóò fi so papọ̀ tó fi lé dáadáa yóò wá lọ fi kọ́ sí òkè tó bá ti kọ́ sókè tó bá ti di àsìkò tí obìnrin náà tó bá ti gbé àsìkò tó ti ń lo omi ara láti lọ ṣe bí mo ṣe lè lọ tó kù tó bá ti gbé ó ti kó àsìkò náà á wà lọ sọ àgbààgbà yìí tí a sùn sí òkè á wà sùn á sọ kalẹ̀ kó lókè á wà ó jẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé náà. ṣé wọn sọ pé yóò bímọ tán kì í ṣe pé yóò bímọ tán ká tó tu. tó bá ti wà lóyún tó bá ti dọ̀ bímọ. tó bá dọjọ́ títí tó fẹ́ rọ bí wọ́n wà lọ tú kí bẹ́ẹ̀ni ṣé wọn sọ pé tí bá ń gbálẹ̀ kó mọ̀ wò bẹ̀. wọ́n ní tí bá ń gbálẹ̀ kó má wò ó. ní àkókò gbà tó wà ní ní àsìkò tó wà ní oyún. ọmọ gbọ́ yẹn pé tí bá ń gbálẹ̀ kó mọ̀ wò bí tí wọ́n sòkè ní ẹ̀ sí o. mọ̀mọ́ ẹ má bínú pé béèrè yìí pọ̀ sọ rọrùn kí wọ́n lọ sọ síbi tí ò ti ní rí kí wọ́n sọ sínú ilé tí ò ti ní rí wọ́n ní wọ́n lè sọ síbi tí ò ti ní rí torí ká bá sọ sínú ilé ó ṣe ṣe dọ́kàn kó lọ ṣe kò gẹ́ oṣù. ẹ ṣe ẹ pẹ̀ fún wa. iṣẹ́ tí mo fún sẹ́kùn mo fẹ́ padà fún sí Yorùbá kí ni iṣẹ́ náà máa ń ṣe wọ́n ní ọmọ tí kò yí gbọ́ràn àbí ọmọ tó bá ti kọ́ṣẹ́ tó ti níṣẹ́ tó ní ìlọsíwájú tó ti ṣẹ́ àbí ẹnìkan tó bá sọ́dún tó ní gbogbo ẹ̀ ló ní kókó kò sí kankan tó lọ bá kílẹ̀kẹ́ lọ́ba lọ wá ẹ bá ń lọ wá ìwé àkókò gbogbo ilẹ̀ náà ẹ bá mi lọ dáadáa kókó náà ẹ fún yín sí ẹ tún kó dáadáa ẹ wá fọṣẹ díẹ̀ sí ẹ gbọ́ mi dáadáa léṣe o ẹ fọṣẹ díẹ̀ sí ẹ tún kó dáadáa ẹ náà bá ń wá ìwé ìtẹ̀jì gbogbo ìyá ló máa wò ẹ bá fa tẹ̀jì ní afagbó ẹ lọ́ máa wá tẹ̀jì ẹ fẹ́ kí sí oṣù ká ọṣẹ tẹkó tẹkó yẹ ẹ bá ń gbé sórí oṣù ká ìwé tẹ̀jì yẹ ẹ wá pẹ ọmọ náà nìsí kókó máa bọ ẹ wá kókó ẹni kó gbé kókó sórí kókó yẹ ẹ wá fi ewé tẹ̀jì yẹ ẹ fi máa fọlé fún láti ẹ̀yìn bàbá báyìí dáadáa pátá sínú kókó náà ẹ máa ṣàdúrà fún un gbé láti ẹ̀dẹ̀ mi lọ gbogbo bíbí tí ọ̀nà ẹgbẹ́ ti sọ ẹ̀ ó ti ṣí lè lò gbogbo bíbí ó ti gbé ìyàwó ẹ̀ pamọ́ sí ó ti dà padà sọ déètì gbogbo ilé ẹ̀ tó lọ kó pẹ́ ti padà wá kíbi tí ẹnìkan bá ti gbé orúkọ ẹ lọ gbé lápájá náà ṣe bàbá fún ẹ tì í lọ́la kó má lè ṣe gbogbo ẹ̀ ti padà wá báyìí ẹ ṣe àdúrà fún ọmọ náà dáadáa tẹ bá ti ṣe tán tẹ bá ti ṣe àdúrà fún ọmọ náà má kó má ṣe àmì ẹ lù pé kí ẹ dára ní ìfìyà wọ́n sọ fún ọkọ̀ fún ẹsẹ̀ yẹn ti kọ́lé fún pátápátá yẹn ẹ bá ní kágbé kọ̀ọ̀kan yẹn ẹ gbé fún kòtò
tẹ̀lé pẹ̀lú ẹni fọdé sínú ẹ̀ ẹ wá fẹsẹ̀ sí ẹsẹ̀ òsì fífẹ́ ẹgbẹ́ bò ẹni gbogbo aburúkú tó ti ṣe fún ọ̀lápájá ní gbèsè ayé ẹ̀ adídì ẹgbẹ́ gbogbo ẹ̀ látẹ̀lé nínú ilé àkàrà abẹ́ lórí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ṣe ti ẹni tíṣẹ́ rẹ̀ ọ̀dọ́ déédéé mọ́tọ́nà dìbò òwúrọ̀ wọn gbogbo ẹ̀ ti bí. ok ẹ ṣeun bá mi sẹ́ni àwọn tí ò kọ́ náà àti ẹni tí ń ṣe ọ̀dọ́ déédéé ṣé mọ̀ àwọn ṣé ní ìdàgbàsókè là wà ó lè ṣe é ṣe kí wọ́n ṣàṣà ọ̀dọ́ ìgbé kọ́ máa yẹ kó má kó ràn fún ẹ̀ kí ọmọ ẹ̀ kó máa ṣe kánà kàkà fún ẹ̀. Ada lórí náírà nìyẹn bẹ́ẹ̀ wà bí kò ṣe lásán fún yín kẹlẹ́ ẹ̀sìn mọ́tò kọ́kọ́rọ́ tó mẹ́rin àbí gàdí èké kẹlẹ́ lọ́kọ́lọ́ òfin ẹ̀ka ṣe tó mú tó tó mẹ́rin àyè tó kọ́ mìíràn ṣe ló kọ́ bá ẹ̀ ẹ̀dẹ̀ yà má kàá ló kọ́ bá ẹ̀ fi ẹ̀ka ṣe tó mú ẹ̀nù tọ̀ bọ̀ inú tìrẹ náà lọ ọ̀rọ̀ tó tó fúláyé ẹ̀ tọ̀ ẹ̀ máa ṣe ìwé lọ ẹ̀ tó tó. Ye kakak no foto na fiyo foto na tu kana mero. Buna so tu kana me ayo sudo. Wọ́n lè yẹ kí n tẹ bá níbi báyìí àjọ̀dún ẹ̀yìn náà fi rọ ẹ̀ náà tú kàn mẹ́ inú ìfilé ní ẹ̀sẹ̀ pàdé tó tọ̀dọ̀ ọ̀fìn máa tó tó ń ṣe jẹ́wẹ̀ ẹ̀ náà tú kàn lẹ̀ bọ́n ẹ̀ náà sọ tú kàn náà bìnrin àyè sudo rẹ̀ ó lè yẹ kí n dìá. ẹ ṣeun ó bẹ̀rù pé ẹni tí ṣe tiẹ̀ náà wọ́n déédéé nínú òun. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ wàn fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn ta lọ̀rẹ́ Ọlọ́run ta lọ̀tá Ọlọ́run ta ni olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. àwọn gbé ẹ̀rọ gbogbo lẹ́ni tí Ọlọ́run fi ọ̀rọ̀ sí lẹ́nu níbi ìlẹ́nu tí ó ṣàlàyé fún wa nípa òrìṣà èèyàn méjì ní ṣùgbọ́n ẹni àkọ́kọ́ lákọ̀ọ́ pé àwọn náà ni bàbá wa àgbà òjè ẹ jẹ́ kẹ́mi omi pòfẹ́sọ̀ gbogbo wọn náà àti ẹ̀kọ́ síbí orí ẹni tí ó ṣàlàyé táwọn ìpòfẹ́sọ̀ lè bẹ́ẹ̀ wàláì ọlọ́pọlọ pípé ẹ̀dá kí wọ́n mọ̀ lọ skul fọláyé náà fẹ́ ṣe pòfẹ́sọ̀ ni wọ́n ẹnìkan náà ni bàbá mi pòfẹ́sọ̀ Bankole Rasaki pòfẹ́sọ̀ Bankole Rasaki ọmọ ènìyàn tó pẹ̀lú òkè màkàrà àdìlẹ̀ ìdèwé àdìlẹ̀ lóru àdìlẹ̀ dàda yọ̀rọ̀ kó tó sọ ọmọ tó gbèrò ya ẹ̀ kọ̀rọ̀. adúgbò lọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ni ẹjẹ bẹ́ẹ̀ni. tó fún wa nínú àwọn èèyàn báyìí. bẹ́ẹ̀ni. tọ́jú orí pátàkì àpọ̀. ọmọ òde fẹ́ nìkan ṣe jẹ nìkan. pẹ̀lú àṣẹ rẹ̀. tó o bá fẹ́ bínú ẹnìkan pé ó ṣe jó ó ṣe bínú ọmọ inú ẹ̀. níjọ́ o ti dáyọ̀ ọ̀gá gẹ́gẹ́ o sì bímọ ẹ̀ sì kọ́lé ó dẹ̀ pé dáàdì mẹ́mọ̀ bọ̀ mẹ́. ọmọdé èèyàn bí òǹbínú ọ̀rẹ́ rẹ̀ tọmọ ń kọ́. àlékún orí. àkọjọ orí tó ọlọ́run ló ní orí fẹ́. Professor Rasaki Bankole Prince Ọbalọ́lá ẹ bá fún ọ látẹ̀wé jọ. Ìṣẹ̀ṣe dàgbà. Ìṣẹ̀ṣe dàgbà. Ọmọ Òdùà. Ìṣẹ̀ṣe dàgbà. Ọmọ Òdùà. Ìṣẹ̀ṣe àgbèwà. Àṣẹ. Ìbà fún gbogbo ẹ̀yin àkàndá ẹ̀dá tó bẹ́ torí kalẹ̀ mo ṣe máa ká fi mẹ́lẹ́ rẹ̀. Àṣìmáṣẹ. Ìbà fún ẹ̀yin ìwé mi tí ń ṣe ìyá rẹ̀ fi rí ẹ̀ ní gbogbo ìyá ayé mo ṣe máa ká fi mẹ́lẹ́ rẹ̀. Ìbà ṣe o. Ìbà mi dìbà owó, ìbà mi dìbà ọba, ìbà mi dìbà ìjọ.
ìjòyè ìgbà méjì bàbá gbogbo lálẹ́ ìlú yìí ìgbà fún gbogbo nǹkan tí ń jẹ́ ìṣẹ̀báyé lórí ìlànà ìkóṣèbáyé. ìbá ṣe o. Gẹ́gẹ́ bí àdàpè ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọn ní àdáṣe nínú ọmọ ìgbà kan kì í wọn kó má bàa lé ní lórí ẹ̀yà àbàrà ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ìbẹ̀ ní kálẹ̀ òpin bàbá ìjà lágbára yìí. ìbá ṣe o. Tọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi kò sí nǹkan tí a fẹ́ ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ mi ẹ̀yin náà lè ní wá ẹ̀yin náà ní ẹbí wa. Nípa òòṣà à á sọ àlàyé díẹ̀ lérí nǹkan tí yóò ṣàlù nítorí pé ìgbà tí ó wà lọ́dọ̀ yẹn gbàgbà ó pọ̀ ó lé lérí igba ojú èdè lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe pè wá à á sọ̀rọ̀ nípa díẹ̀. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi màá bẹ gbogbo wa pé kí a má ní òòṣà gẹ́gẹ́ bí ẹbọ tàbí gẹ́gẹ́ bí ohun ìdọ̀tí. Ọ̀pọ̀lọpọ̀ wa ni mọ̀ pé bí ayé àná tí àwọn bàbá wa bá bí lọ ọba déjọ́ ìgbàlẹ̀ wọ́n á ní ẹ lọ ṣe àkọsẹ̀dáyé lọ pípa àkọsẹ̀dáyé ọmọ náà. Owó ọmọ bẹ́ẹ̀ má bèrè ní ibo ni wọ́n ti yá. Owó òòṣà olóòjà wáyé owó ẹni olóòjà wáyé ayé sì ń pọ̀ lù wá àárí àyè láti ṣe wọ́n ó sì jẹ́ kí àwọn nǹkan ó má bàjẹ́ lọ́dọ̀ wa pé ìmọ̀ ní jẹ́ kí tiwa bàjẹ́. ṣé o ṣe. Iṣẹ́ ṣe làgbà. Òòṣà jẹ́ nǹkan gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn ní ayé ọ̀hún. Àmọ́ ẹ̀dá náà ó wà láyé méjì àwọn ẹ̀dá àwọn àkàndá ènìyàn àwọn tí Ọlọ́run ṣà láwùjọ ọ̀rọ̀ ènìyàn nígbà ẹ̀ àwọn ní jẹ́ òòṣà àwọn tí orí ṣàdá. orí ṣàdá. Gẹ́gẹ́ bí abájọ wo àgbẹ̀ lábàwọ̀ òòṣà kan bẹ tí a ń pè ní Ọbàtálá. Bẹ́ẹ̀ sì ni òòṣà kan bẹ tí a ń pè ní Ọbalúayé Kábíyèsí Ògúnmọ́kànmí. Abátúgbèrò òòṣà pọ̀ lẹ́yìn Àárẹ̀ Ọ̀ṣun Ṣẹ̀rẹ̀sí Òwáyẹlẹ̀ fowó sí orílẹ̀ èdè. Àyà níbẹ̀ abátúgbọ̀ wo àwòbọ̀. Àwọn àgbàlagbà wọn ní òòṣà lọ lóríṣiríṣi òòṣà ń bẹ tí a ń pè ní Ráńdó Òkìkí ládùúgbò ọ̀pá tí ń kan lákọ̀ọ́rùn àdógbò ìgbé. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi abáfẹ́ ka nípa òòṣà máa bẹ̀ ní ilẹ̀ aṣú ilẹ̀ amọ́. Ṣùgbọ́n kí ni ìwúlò òòṣà kí ni nǹkan tí òòṣà dá fún? Ẹ̀yin bàbá mi mo fọ ọba tó lé ní tó dá ìṣẹ̀lẹ̀ rẹ̀. Gbogbo òòṣà tó bẹ láàrin òde ilé wa tàbí lẹ́kùnlé ilé wa tó bá ti jẹ́ òòṣà tẹ̀wọ̀n bàbá wa ti gbé kalẹ̀ ẹ jẹ́ kí a ṣe àpẹẹrẹ rẹ̀. Ẹ lọ yẹ̀wò lára fún ọba ìlú tí a gbẹ̀gbọ́ ìpínlẹ̀ Ọbàtálá. Tí ẹ bá wo òòṣà tó jẹ́ ojú òòṣà funfun gbogbo ẹ̀dá tó fẹ́ sí òun gẹ́gẹ́ wà nínú funfun. À ń sọ̀rọ̀ ní òtakọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ nípa ìsìlámù. A bá dé ilẹ̀ Mọ́kà àti gbogbo àwọn ìgbé ilẹ̀ Sáúdì ẹ lọ wo ìṣe wọn lọ́rùn. Ìṣe funfun ni kò dẹ̀ sí ẹ̀dá kan tí yóò lọ ó bá fẹ́ padà á gbà nínú ọ̀ṣà aṣọba Ọbàtálá wáyé á gbà ní dandan ní. Máàkà ni nǹkan tí a bá ń lọ lórí ọ̀rọ̀ náà fẹ́ ká mi tí ìgbà kan ní jẹ́ kí n níwẹ̀. Ẹni tí ń sin Ọbàtálá èyí tó bá jẹ́ olóṣà Ọbàtálá èèyàn máa lọ wo owó ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ṣe mímọ́ nípa rẹ̀ àbẹ́ni tí máa ń sun tó bá ṣe mímọ́ nípa rẹ̀ ẹ̀ ní gbọ́ níbi aṣọ́dọ̀ tí wọ́n fún bó bá kù díẹ̀ kí àṣírí rẹ̀ tú eléyìí mọ̀gá máa bá ṣe rẹ̀. Òòṣà kan sí ní Ọbàtálá tí a ń pè lọ́ba ọba Ìkòyí. Òòṣà kan ni ó fẹ́ràn ìmọ́tótó ó jìnnà sí ìwé ẹ̀gbin tàbí ìwé ìdọ̀tí. Gbogbo àwa tí a bá jẹ́ olóṣèlú tàbí olóṣàyè ẹ jẹ́ kí a mọ ìwúlò òòṣà o. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi a máa ń sọ pé ṣé ìfẹ́ tó ń gbé kalẹ̀ síbẹ̀. Òòṣà sì kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó wà gẹ́gẹ́ bí ìtẹ́jú mẹ́kàlẹ̀ ọjọ́ tí a bá jọ pé ìjọba láti gbé kalẹ̀ pé ń báyìí tí a bá ṣe òtítọ́ àti mímọ́ níbẹ̀ dandan ni kí nǹkan tó kọ́ máa gbé wá bí a ṣe fẹ́ sí. Àwa tí a bá ní òòṣà nílé áyà òwú tàbí èṣù
Ògún jẹ́ òòṣà kan ẹni tó bá ní nílé áwù ní pé kí ó padà kó má sọ pé òun fi bẹ́sì ṣe kó padà kó máa lọ pọ́ ti Ògún kó sì máa pọ́ ti Èṣù. Tí a bá sì fẹ́ gbọ́ ká má jẹ́ ẹ̀dá tí mu ọtí líle gẹ́gẹ́ bí àlùkọ́rùn èdè sódà yìí mú àwọn ojú lọ sípò. Ẹ̀rí èmi ni òòṣà Ògún ojú òòṣà kan tí òòjọ́ bá bu ẹ lọ dánwò kí ẹ̀dá sí fún èmi ní ọjọ́ méje wò. Bí òòjọ́ bá bu bó lẹ lè bí aṣọ olúwa ẹ̀ wo aṣọ tàbí kò ní owó náà. Ó gbìyànjú kó di òòṣà kan pẹ̀lú Ògún fún tí ó pọ̀ jù àyẹ̀dẹ̀ ní fọ́sẹ̀ láti máa lọ sùn pẹ̀lú epo omi ọtí dúdú ní òwúrọ̀ ní ìrówó láti pàdé ẹgbẹ́ náà lọ́wọ́ èyí tí mo fẹ́ jẹ wá fún mi kémi náà bá lè wá san èdè àdìẹ kó ṣe fọ́sẹ̀ kan kó wá wo nǹkan tí bẹ̀ níbẹ̀ ibẹ̀ ni yóò ti mọ̀ pé àwọn bàbá wa wọ́n ti ṣe ìkànnì fún wa àwa tí a jẹ́ aláwọ̀ dúdú gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ àwa ni àmì náà rẹ̀ fún wa. Lẹ́yìn a sọ pé èṣù kí ni jẹ́ èṣù? Àkàndá ènìyàn ni gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ ṣe jẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ènìyàn ṣùgbọ́n Ẹlẹ́dùmarè yẹn ṣàláwùjọ àwọn ènìyàn á dá ju àwa lọ nítorí Ọlọ́run fún lẹ́nu. Ẹlẹ́dùmarè gẹ́gẹ́ sì mọ̀ wípé èṣù ó ní nǹkan tó fẹ́ ṣe fún wa lórí ilé alààyè ó wúlò fún wa ló fi dá. Màá ti bẹ̀ sọ fún gbogbo ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a kó ní òòṣà wa kéré ẹ sì má jẹ́ kí a gé òòṣà gẹ́gẹ́ bí irun ẹ̀gbìn tàbí ìrètí. Abáfẹ́ sọ̀rọ̀ nípa òòṣà ẹ wo owó èṣù gẹ́gẹ́ bí ìlànà Islam àtakò bẹ́ẹ̀ àmọ́ wọ́n ní èṣù wà ní ọgbà àlùjànnà. A ní ó ṣèṣe kan tàbí ó ṣàṣìṣe kan ní Elédùmarè fún yọ́pọ̀ nínú ọgbà àlùjànnà. Abalẹ̀ nínú àkọsílẹ̀ wọ́n ní ìgbà ìran ṣe náà àtijọ́ ó ní òun ṣe náà àtijọ́ ọ̀kan ìjà Ọlọ́run ó fún wa Elédùmarè ní gbogbo nǹkan tó bá wù ú tọ́ ìfù rẹ̀. Àwa dà sí pé máa lọ ní ayé ó wá ní bàbá máa tọ gbogbo ẹ̀dá yòówù kí ẹ̀dá lé ìyá àlàyé kó o fi lè gbà pé Ọlọ́run wà tàbí kó o fi lè gbà pé nǹkan wà sí ilé ayé èmi ní ìgbà wò wọ́n. Gbogbo ẹni yòówù kí ẹ sì dá lé ìyá àlàyé bó ṣe òkú wọn pẹ́ láyé tó èmi ní gbẹ̀yìn wọn. Elédùmarè ló fàṣẹ sí. Lẹ́yìn láti ọjọ́ tọ̀rọ̀ bàbá náà wá ti bẹ̀ èṣù tán lé ìyá àlàyé òòṣà tán lé ìyá àlàyé títí àwọn ilé òkú lè ní ìyá àlàyé bẹ́ẹ̀ sì lè ní ìgbà. Ìgbà yà wá rí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi á wù mí pé kí ẹ jẹ́ kí á gbà fún àwa tí a fẹ́ lò àbí àwa tí a fẹ́ bọ òòṣà àwa ni ká súnmọ́ ọ̀rọ̀ tó gbọ́ nípa rẹ̀ ká sì má súnmọ́ àwọn ẹ̀dá kan nítorí bí èmi ṣe wà ó ní owó òòṣà tí mo mọ̀ nípa ẹ̀ tí mo kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀ àwọn ẹ̀dá wọn tó wà ní tó ń ní ìmọ̀ nípa òòṣà pọ̀ abáfẹ́fẹ́ ní gírẹ́wù àpẹ mẹ́rìndínlógún àmọ́ lẹ́yìn mẹ́rìndínlógún ó tọ́ délé igba ṣùgbọ́n ó ní ìyí tí ẹni kálukú dì mú nǹkan tí ó ń jọ léèrè nǹkan tí ó fàtà fún wa sọ pé òòṣà ọ̀dà tàbí òòṣà jẹ́ nǹkan tí ń ṣàìdá tàbí nǹkan ìdọ̀tí ní pé a máa lọ bá ẹni yóò jẹ́ olóògùn á ní kó gbọ̀ngbà dè fún wa. Ẹni ó jẹ́ olóògùn á wọ aṣọ pupa tàbí kó wọ aṣọ dúdú àǹfààní wà fún òun láti so máa ìwò àwa ni pé kó gbé máa ìwò lọ sí ìdí òkú ẹ̀mọ̀ nípa ṣìṣe tó wà bẹ́ẹ̀ ìwọ̀n afẹ́ pé kó ṣí kò lè ṣe lérí ìbẹ̀rù ìdílé lọ sí àdúgbò ṣùgbọ́n máa fọ́ lọ́rùn ọba Èdùmàrè ọba tó ṣẹ̀dá ẹ̀dá ti ní ilé ẹ̀jẹ̀ kí a mọ ìwúlò òòṣà ká sì súnmọ́ àwọn ènìyàn wa owó àpẹẹrẹ ni màmá wa ti bẹ̀rẹ̀ kalẹ̀ lọ́wọ́ ìfọ̀n láti máa pè wọ́n ní ìyá olóòṣà ìyá olóòṣà ìyá olóòṣà wọ́n ti wà lẹ́yìn ẹ̀rọ ìbéèrè wọ́n sì ń papọ̀ títí dé ọ̀rọ̀ pé méjì ló wà àtijọ́ ọjọ́ rí gbogbo òòṣà níbẹ̀ ni wọn ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ nípa àwọn òòṣà kan tó jẹ́ lẹ́kọ̀ọ́ ẹnìkan ò lè fọwọ́ wọn sí owó òòṣà náà ló ní ìmọ̀ nípa ẹ̀ tí ń ṣe ọ̀gbọ́n ẹgbẹ̀rún ọba ló ayé ọ̀sán pẹ̀lú ìgbòho bí èmi bá gbé sọ́wọ́ pé mo fẹ́ ṣiṣẹ́ rẹ̀ ìwọ ni mo gbà eléyìí ni a sọ fún gbogbo àwọn tàbí ilé ẹgbẹ́ ìṣẹ̀ṣe
ẹni ìṣẹ̀báyé ẹ jẹ́ kí a mọ nǹkan tí a fẹ́ lò kí wọ́n má bá wa léde èyí èdè ìyẹn èdè títọ̀ náà bá ti ń bá iṣẹ́ ìra wa ṣe dandan ni kì í ṣubú wa kò jẹ́ gbọ́dọ̀ wò jẹ́ ká ṣubú dandan ni kì í ṣubú wa ẹ jẹ́ kí a fún àyè fún oníṣègùn ká fún àyè fún olóògùn ká fún àyè fún eléṣù ká fún àyè fún ọlọ́ba ìlú ká fún àyè fún ọlọ́ba tó ayé kí nǹkan tí a ń fẹ́ kó ba lè tún wa lọ́wọ́ èdè ìyáyọ̀ kó tún wa lọ́wọ́. ẹ̀yin bá mi máa dúró níbi ìdílé tẹ̀síwájú mo mọ̀ pé ẹ̀kọ́ mi lọ́dọ̀ yìí èdè ìyáyọ̀ wà ní. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìn dé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìn dé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. nílẹ̀ Yorùbá aṣọ wíwọ̀ lónìí nísìnyí tí ìbá ṣe àwọn bàbá wa kọ̀ọ̀kan òfin mọ̀ ti di tá a ti gbàgbé ó ti di àwọn onítíátà ọ̀rọ̀ àwọn tíátà ló ti sábà location rẹ̀ ní tàbá ti bọ́ọ̀lẹ̀ location ti pa àwọn tí ń wọ́n aṣọ òfin wọ́n ti ń wà kan bí ìṣe wọn àwọn tó tó jẹ́ kí wọ́n dàbẹ̀ pé wọ́n ń tà ní ìsìn ni pé ìdáwà pọ̀tì yẹn àwọn èèpo aláwọ̀ funfun láti ilẹ̀ Brazil Cuba ní o àtàwọn àyè kan àwọn ń lò wọ́n wà wá so ìkọ̀ọ̀kan náà àwọn tí ń wọ́n aṣọ òfin tó ní connection ìlú èkó àwọn ní ń tà láyé aláṣọ̀fin agboolé ọ̀tàwọn gbogbo àwọn kàmálà tí wọ́n ti ẹnu èyí sì dà wà lá ní lẹ́sì àǹkárá àmọ́ táyì ní nínú pòfẹ́sọ̀ àwọn ọ̀sùn wọn ní táyì àwọn kan bẹ ìṣèpín náà ní o kìí ṣe pé wọ́n lọ skúù tìjọba o àwọn náà wà lóde táyì. wọ́n á dúró náà bí èyí. aṣọ wíwọ̀ tí wọ́n sọ kí ni túmẹ̀ tẹ́ bá wá sọ túmẹ̀ ìjọ onílàpá nínú ayé rẹ̀ gan aṣọ táwọn ẹ bá fún mi. ìṣẹ̀ṣe làgbà ọmọ Oòduà ìṣẹ̀ṣe làgbà ọmọ Oòduà ìṣẹ̀ṣe àgbègbè àti Yorùbá àṣẹ ìṣẹ̀ṣe yà sọ̀rọ̀ báyà ó wà ní ewu ìṣẹ̀báyé ẹ̀mọ́ pé ìṣẹ̀ṣe. lílẹ̀ káàrọ̀ jíire pàtàkì jùlọ nílẹ̀ àwọn ọmọ adúláwọ̀ ìwúlò aṣọ ó dáa kí a mọ̀ nípa aṣọ Yorùbá tàbí aṣọ tiwantiwa tí ń ṣe aṣọ òkè. aṣọ Yorùbá yà sí sọ̀rọ̀ pa rẹ̀ wọ́n ní ṣó ní ìlápa ní ara wa àbí kò ní ìlápa. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀dọ́ mi aṣọ yìí ó ní ìlápa lára wa fẹ́ẹ́ ṣùgbọ́n ọ̀nà tó bá fi lé lára ọ̀dọ̀dọ̀ ni. ló bá jẹ́ aṣọ Yorùbá lọ́wọ́ ọmọkùnrin ó gbọ́dọ̀ gbìyànjú nípa nínú rẹ̀ wọ́n á yan afẹ́ afúyìsí lára kò ní jẹ́ àmọ́ rẹ̀ ní máa bu ara ẹ̀ fún tótótó. àyà ẹni ó yẹ kó lo ọ̀pá mẹ́rin lẹ́bàá wọ ayé rẹ̀ lórí wọn wọ́n bá ti ní èmi ní ọgbọ̀n ọdún aṣọ pẹ̀lú ọ̀pá mẹ́rin. títí wáyé ẹlòmíràn ọ̀pá mẹ́fà káàrin kábà owó ẹ̀ ní bàbá mi sábà ni aṣọ bá fẹ́ ara bu ní máa bu ọlá sí ara fún ènìyàn. ìyẹn bí ẹ bá sì wá wo ẹ bá wo òkúni wa wọ́n bá dìde sẹ̀yà ìgboro wa padà ẹ bá wo bísíǹsì wa láti ìlú òtọ̀rọ̀ ẹ bá wo yá ìgboro wa padà àkọ́kọ́ náà nílẹ̀ Yorùbá bí ènìyàn bá wà ó bá wọ aṣọ Yorùbá tàbí ó wọ aṣọ tiwa bẹ́ẹ̀ abáàgbẹ́ ní agbádá ohun ipò kíkò yóò lẹ́ bá wà wọn ò ní màmá ipò ìlànà wọn wá gbé sí. ó ti kó jẹ́ ẹni ìyàwó
bá lè kó lọ láàbí ọmọdé dàmísà àfilé yàrá ló bá lè gbé èmi bàbá tàbí aṣọ tiwa àbí aṣọ òfin a bá lè fi wọ̀ lágbádá tàbí bí jàǹsíkì àbí kẹ́ẹ̀mẹ̀ ló bá dé ta fọ̀rọ̀ ló gbé yíyí aṣọ owó ẹni bẹ́ẹ̀ wọn àlégbélé nìyẹn kó èmi rájú màmá gbèsè nítorí ládé òun lọ́pàá ló parọ́ tó máa ń lo aṣọ òfin. Nílẹ̀ Yorùbá ọmọ káàrọ̀ òkèèrè ó sùn fún wa kákọ́ ẹ̀kọ́ nípa fìlà dídé. Àwọn ẹlòmíràn ti pàṣẹ pé àbí fìlàyà ọmọdé àfíṣe àṣírí dà lòdì àṣírí o. Nítorí àwa ènìyàn dúdú yí Ọlọ́run dá gbogbo ọmọ adúláwọ̀ ló bá ti kọjá ọdún mẹ́rìndínlógún lọ́kùnrin. Ibì kan èkó gbọ́dọ̀ ti du fìlà dídé ní ààfin ọba. Kò gbọ́dọ̀ bá ọba du fìlà dídé ọba débẹ̀ ó ṣe é ṣe pẹ̀lú ọkùnrin tó bá wọn ètò wà fún ìṣàkóso ọba. Ṣùgbọ́n ó dáa fọmọ káwọn ní tàbí àwọn ọmọ ènìyàn dúdú ká ní fìlà kì í ṣe káàbọ̀ ìyàmọ̀ òjò ká ní fìlà gẹ́gẹ́ bí gọ̀bì. Áyà afọkọ̀balẹ̀, áyà afàṣọkè tàbí sanyẹ ẹtù àfọwọ́. Gbogbo ẹni bá ń dé fìlà a bá ń gà sí apá ọ̀tún. Owó ẹni bí wọ́n bá kú díẹ̀ yàtọ̀ sí ó bá kú díẹ̀ kí àṣírí ẹ̀ tú ẹ̀dá rẹ̀ á sì máa tó àṣírí nítorí pé òun gbọ́dọ̀ bo ẹlẹ́dàá. Mo débẹ̀ mo dúró náà. Báwo ni pòfẹ́sọ̀ bá ti wà láti ọ̀dọ̀ ọ̀bẹ wàlàjò? Pòfẹ́sọ̀ ojú òní tì yín. Ẹ bá mú un. Nígbà tí mo délé ọ̀rẹ́ mi lórí, wọ́n dàgbà mọ́lẹ̀ wọ́n lórí ẹ̀kẹ́ òwe. Ọ̀yọ́ yà máa mú un. Mo bá gbé ilẹ̀ ẹ̀kẹ́ ọ̀rùn. Mo kọ́ ní ìdílé bàtà. Ní bẹ́ẹ̀ mo bàtà. Spíìsì yẹn bá dìde náà mo bá ga bá lórí mi ò sínú ẹ̀ tí mo ń ga bá. Bí lẹ̀kẹ́ ṣe dé báyìí mo ní wọ́n apá mi ṣe báyìí mo ní wẹ́dọ̀. Bí mo ṣe wá yọ bí lẹ̀kẹ́ ṣe wà yìí, àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé bí mo ṣe máa ilẹ̀ ẹ̀kẹ́. Ó ti dára wọn lóòrùn ojú àwọn eléyìí ẹ bá ti pọ̀ ìlẹ̀kẹ̀ báyìí tẹ́ fi sọ́ báyìí ẹ ti di nǹkan lórí. Ṣé kí ìlẹ̀kẹ̀ lílò ṣáláwo nìkan nínú ìlẹ̀kẹ̀ ṣé kì í ṣe fún ọkọ̀ gbọ́mọ kóòtù òjì ọmọ Yorùbá ni? Ṣé tó bá ti di aláwo nìkan tó jọ ìyàwó àbí tó ń ṣe ìṣẹ̀ṣe nìkan àbí bàbá tó ń bọ Ògún nìkan àwọn ni ẹ dá lẹ̀kẹ̀ fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ì ṣe ọmọ ẹgbẹ́ wa kí èyí lẹ́nu lẹ̀kẹ̀ ni. Ẹ ṣeun àádọ́gbẹ́ lọ́pẹ́ gbogbo ìṣẹ̀ṣe làgbà ọmọ Olúwa ìṣẹ̀ṣe làgbà ọmọ Olúwa arábàgbọ́ nípa ọ̀rọ̀ ilẹ̀kẹ̀ ẹni ò bá yé ni yóò mú lẹ̀kẹ̀ lọ́rùn fún ènìyàn tí wọ́n sọ pé babaláwo kò ṣe. Lẹ̀kẹ̀ ó wà ní oríṣi kọ̀ṣọkọ̀ṣọ mẹ́rìndínlógún. Fẹ́ni ó bá wá ìtumọ̀ rẹ̀ á bá mọ ìtumọ̀ ilẹ̀kẹ̀. Ọ̀tọ̀ ní ìlú lọ́balọ́ba ló ní ìlú. Ọ̀tọ̀ ló ní ilẹ̀kẹ̀ báyìí. Ilẹ̀kẹ̀ ó wà gẹ́gẹ́ bí ìpẹ́tẹ́ bàbá wa lè ní àwòkù. Ẹni abájí ìdílé ọwọ́ fún yàtọ̀ sí kó wù kó fi ṣe yẹ́ẹ̀yì. Wọ́n gbọ́dọ̀ gbé owó ilé babaláwo tàbí onífàlà. Ìjọba ló ń lẹ̀ ẹ̀yìn tí owó ló ń kọ ní kọ̀ṣokọ̀ṣo. Abájọ́ àrò ẹ̀kẹ́ tó wà ní òyìnbí ẹ̀ èyí ó jẹ́ tàbáyé ayébélé kábíyèsí náà àwọn ọba ní ayé yìí ti ṣe bàbá mi àwọn olóyè ìyẹn tó wà lọ́tọ̀ ó ní bí wọ́n ṣe so. Abájọ́ àrò nílànà ẹ̀kẹ́ òbí ẹ̀ wá bá so àwọn fún fọ́ọ̀rù wọ́n sì máa pè ní èrè fún àwọn oníṣègùn lónìí. Àmọ́ ẹgbẹ́ wúwo wà lọ́wọ́ fún yé ẹ̀ka mi gẹ́gẹ́ bí ìbéèrè ní ẹgbẹ́ rẹ̀ fún. Orú ìwé àwa sì máa pè ní ẹ̀ṣọ́. Mo fi ṣẹ̀ṣọ́ ni. Ilẹ̀ Yorùbá ló ní ọmọ adúláwọ̀ ni a ṣe fún. Àwọn ọmọ ènìyàn dúdú ni a ṣe yìí fún. Àǹfààní wà fún mi láti gbé sí ọrùn ní èrèkórè àbí ìgbàkígbà láti lè jáde láì sí ẹni tó lè tako. Òǹdó wà bẹ́ẹ̀ ẹlẹ́yìn ló lè fa ìbéèrè nínú wọ́n bá kì í sọ́wọ́. Ó wà fún àwọn ọmọ ògbóni
kábẹ̀sì ìyàwó àwọn ọmọ fún ayé ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ògbó àwọn lórí ìyẹn. abáyọ ó tún kì í dé ìrìn rẹ̀ láti mọ̀ ìdílé ara wa ní tàbí kì í ṣe ara wa. màá débẹ̀ adúró nítorí àkókò náà kò ṣe mú sòlókù ẹ̀ṣọ́ nìlú wa. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé bá mi fún pòfẹ́sọ̀ láti mú ẹ lọ sókè. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àké. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sákìyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ ṣẹ́yìn náà ń fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. àjẹpọ̀ tí mo bínú. àbúrò tí ń bínú. bínú sẹ́. kí gbogbo eléyìí. àlọ́ tí ń bínú. ẹ bínú. ẹni agbójú òkúlẹ̀ òjò ní agbá. inú tí okun fọ́. ajítò ní ẹ pápá rẹ̀ dà kẹjọ ọmọ jẹ́ ajítò ní ẹ pápá rẹ̀ dà. ìmọ̀ mọ̀ jẹ́ ń kú ikú mi ò dá lásìkò yìí ẹ wo mẹ́ta ni wá ọmọ ìyá àwọn méjì ti kú èmi nìkan ló ń bọ̀. ìbá kú ìrìn ẹ̀ nílò ẹ̀ tẹni tá à ń wí ìbá fẹ́ fọwọ́ okùn nílẹ̀ ẹyẹlé ni kí wọ́n wá wọn já sí látàǹpàkò jẹ́jẹ́ ẹyẹlé bá ti gan gẹ́gẹ́ bí òká wà ní àtàǹpàkò rẹ̀ ẹlẹ́rọ òtù ní ìrọ̀wọ́ rọrùn ní ọlọ́rẹ̀ bólódùmarè. ẹ ti gbọ́ o ẹ má ṣèṣe àbíkú tí sológun dèké. àwọn ti ebi nù. ìyájí bàbá ṣe kọ́dà àwọn bàbá náà. Check out Kisnor Media TV online television. Oh, shaking, oh, God. nílẹ̀ ọmọ káàrọ̀ oòjíire pàtàkì jùlọ nílẹ̀ àwọn ọmọ ènìyàn dúdú ó sùnà ó dáa kí ọmọ tàbí àbúrò kó mọ nǹkan tí ń jẹ́ eku láti bí bàbá tàbí láti bí ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ a máa ń sọ̀rọ̀ ìpè ẹni tó mọ̀ ṣe kò tí ì yóò lọ èdè tàṣẹ ẹni tí ò mọ̀ ṣe. ẹni tó ní àpọ́nlé tó ní ìwà kò tí ì rí ṣe èdè tàṣẹ ẹni tí ò ní. bí ọmọ bá fẹ́ dé èdè láyé àbí ó bá fẹ́ dé nǹkan láyé ó ti bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ èdè kíkì. àkọ́kọ́ nílẹ̀ káàrọ̀ oòjíire bí ọmọ bá jí ó bá fẹ́ gba àlùbáríkà tàbí tó bá fẹ́ gba èmi lẹ́nu ìbílẹ̀ á sì dìde á lọ àbòmí àlọ́gbọ́ ojú. níkẹyìn olùdúgbọ́ àbòmí sẹ́nu àṣẹ àwọn lọ bá bàbá rẹ̀ ní gúúsù tàbí ní ìta ayàwó ti kí sí rẹ̀ á gbọ̀ balẹ̀ ọwọ́ rẹ̀ akànlẹ̀ ìgbáyà rẹ̀ akànlẹ̀ tí fìlà bá bẹ lórí rẹ̀ ayọ̀ fìlà afọmọdọ̀balẹ̀ àmàkí bàbá ó bá kí wọn á fún wọn ní ìṣẹ́jú bóyá ìṣẹ́jú kan tàbí méjì kí wọ́n lè sọ pé dìde lẹ̀ owó abá ìdìde ọmọ abá ìdìde.
bẹ́ẹ̀ náà ni ó sọ̀rọ̀ fọ́mọ láti yí padà lọ́dọ̀ ìyá láti yí ìpínlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìdọ̀bálẹ̀. Tó bá jẹ́ lóbìnrin, a lọ bọ́jú, a sì bòyá dáńgbà. A wá padà wá sọ̀dọ̀ òbí rẹ̀, a forúkọ rẹ̀ méjèèjì, a fò kanlẹ̀. Tí géèmù bá mẹ́lẹ́ ń fún, a ṣí géèmù, a máa kí wọn, wọ́n á kí, wọ́n á ṣàdúrà, wọ́n á ní gbégalẹ̀ kí òkèèrè. Bẹ́ẹ̀ sì ni ó bá jẹ́ ọmọ yìí wá ní àpọ́nlé nípa lọ yàtọ̀ sí bàbá àtẹnudù lọ àtẹnudù lọ. Ó sunwọ̀n kí òun fún ọ ní àpọ́nlé. Àpọ́nlé lè ní gbogbo ọmọ yìí bá fẹ́ gba àlùmẹ́kà àbí ọmọ yìí bá gbogbo dé rẹ̀. Ó gbọ́dọ̀ kí egun ó sì lọ rẹ̀ pátápátá tàbí fi gbogbo rẹ̀ kalẹ̀ lómi. Tó bá jẹ́ níta ọkùnrin kò gbowó jù ó dọ̀bálẹ̀. Nítorí pé bí èèyàn bá kéwòn bá bá níjàmbá láti ṣe orí alẹ́ sọ pé ọmọ ẹ̀ ó sì ní ìwà kọjá bẹ́ẹ̀ ìyàbájọ́ ká ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ewu tó jẹ́ nílẹ̀ Yorùbá, ewu kíkí ó jẹ́ nǹkan tó ní àpẹẹrẹ tó sì ní iyì gan nínú tó lè bọ́ ẹ̀ síwájú ó sì tún lè bọ́ ọmọ ṣubú. Kò dé gbàgbọ́.